Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí lórí ẹ̀rọ ayélujára wa. A bẹ̀ yín ẹ máa wo àwọn fọ́nrán wa, ẹ bá wa comment, ẹ share link wa, ẹ sì like. Gbogbo owó tí ẹ fi ń ra dátà náà lágbára Ọlọ́run á máa bá yín fi ọ̀pọ̀ rọ́pò. Gẹ́gẹ́ bí a ti sọ síwájú nínú àwọn fọ́nrán tí a ṣe kọjá yìí pé ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn a ò sí lórí ẹ̀sìn, a ò bá ẹ̀sìn dúró, bẹ́ẹ̀ ni a ò sì bá ẹ̀yà dúró. Gbogbo nǹkan tí ó lè láǹfààní fún wa, gbogbo nǹkan tí ètí wa lè dí sí, òun la fẹ́ máa mú wá fún wa. Nígbà tí a kọjá ní orí ẹ̀rọ ayélujára wa, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwọn àgbàlagbà wọn a máa sọ wípé ìwòsàn ara ó ṣe kókó, àlàáfíà Ọlọ́run lágbára Ọlọ́run, a sì gbàdúrà pé àlàáfíà Ọlọ́run kò ní fi ẹnu kọ̀ọ̀kan wá sílẹ̀. Ibẹ̀ ni a ti wá rí àwọn iṣẹ́ kan tó jẹ́ pé iṣẹ́ tó lè ṣe wá láǹfààní tí a mọ̀ sí àtẹ̀pa, iṣẹ́ àtẹ̀pa tó dájú. Bóyá wọ́n fi nǹkan kan sí orí ilẹ̀ kan ni, ìpè bóyá ilẹ̀ àwọn ẹbí wa tí àwọn kan ti lọ gbà ní ọwọ́ wa, tí wọ́n fẹ́ lo mọ̀ǹdàrú, tó fẹ́ lo kẹ̀kẹ́ àwọn arújú fún wa, tó fẹ́ gbalẹ̀ náà lọ́wọ́ wa, tó tún wá la fòkù síbẹ̀ pé ẹnikẹ́ni tó bá débẹ̀ o, tó bá fi lè torí ilẹ̀ náà, níṣe ni ọ̀tá ẹ̀ olódì ẹ̀ máa di olóògbé. Ṣùgbọ́n iṣẹ́ tí mo tẹ́ a rí lórí ẹ̀rọ ayélujára wa yìí, ó jẹ́ kí a mọ̀ pé kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Iṣẹ́ àtẹ̀pa tó dájú, ìwọ jẹ́ kó yán orí ilẹ̀ náà, wọ orí ilẹ̀ náà, gbà ẹ́ náà ló máa ṣe pé Síkírù Àjẹní ológun ní èsì ilé ológun tí o mọ̀, nítorí pé wọ́n ti gbé ẹ wò wọ́n rí pé ò ṣe é gbé. Ẹgbẹ́ nǹkan tí Saheed Òṣùpá sọ, ó ní àjẹkùnrin lòun, ẹni tó bá ti pa tí wọn ò rí pa tó ti ṣaṣẹ́ sí tágbára wọn ò ka, òun náà máa ń pè lólógun, àná ológun ni, nítorí pé àwọn náà ti mọ ibi tó ti sáré dé lórí rẹ̀. Ẹ wo iṣẹ́ àtẹ̀pa tó dájú yẹn, ẹ gbọ́ síwájú kí gbogbo wa kó lè jẹ́ àǹfààní fún gbogbo wa náà. Òye kí sáré fún wa ní iṣẹ́ àtẹ̀pa yìí. A lọ wá èso lára pupa, bẹ́ẹ̀ ni iyekíye. A wá ojú olóńgbò, ṣùgbọ́n ojú olóńgbò yìí ẹ má jẹ́ kó ju 2 mẹ́ta lọ. A wá iyọ̀ àtàrí náà ò níye. A lọ àwọn kan wọ̀nyí papọ̀ tí ó kúnná dáadáa. Iṣẹ́ àtẹ̀pa tó dájú dáadáa ni. A fi sígbẹ́rẹ́ ráǹdì ẹsẹ̀ wa méjèèjì nísàlẹ̀ 100 ẹsẹ̀. Iṣẹ́ tó dájú ni o. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ ti gbọ́ bí ẹ ṣe gbọ́ yẹn, ẹ̀yin náà ẹ ṣe ṣí ẹ fọ́nrán yìí kí àwọn èèyàn kí wọ́n lè láǹfààní sí i láti gbọ́ sí i. Kì í ṣe iṣẹ́ àtẹ̀pa ẹnìkan lárí o, àtúrò iṣẹ́ anti-poison tí wọ́n bá fi májèlé tàbí tí kí májèlé má lè ràn wá, tàbí tí wọ́n bá fi májèlé sínú ọtí inú oúnjẹ ni kó má lè mú wa, ó wà nínú ẹ̀. A máa fi fọ́nrán ẹ̀ lẹ̀ fún wa náà, ẹ jẹ́ ká máa ṣí ẹ̀ kọ́wọn èèyàn máa rí ẹ wo iṣẹ́ anti-poison yẹn. Oògùn tí mo bá mú wá, àṣírí mo bá mú wá ní àṣálẹ́ yìí ni oògùn poison, anti-poison tí wọ́n bá fògùn sóúnjẹ àbọ̀tí, ìsídà kó dànù àbí kó fọ́ dànù, kó tiẹ̀ jẹ́ abọ́ onírin ni ó máa dànù ni. tó yẹ yín lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ń fi irú oògùn tó jọ báyìí kalẹ̀, ṣùgbọ́n kò pé lọ́dọ̀ tiwa délé tàti dánwò. Bẹ́ẹ̀ ni ẹ lọ wá èso ìsìn ẹyọ kan tó lanu sí ọ̀nà mẹ́ta, tó dẹ̀ ní èso mẹ́ta nínú, tó ní kóró mẹ́ta nínú. Ó yẹ yín báyìí, ṣe rí báyìí, ẹ wá báyìí odindi kan, ẹ wá ọṣẹ dúdú gbẹrẹfu, ẹ gún, ẹ wá fi bo èso ìsìn yìí, a wá fòdìndà àtàrí kan sí, a wá jó. Tẹ́ bá ti jó bẹ́ẹ̀ yẹn tán, ẹ lọ kúná. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò ó, èèyàn 100 kan lè lò ó. Ẹ fi síngbẹ́rẹ́ yípo ọrùn ọwọ́ yín méjèèjì, tó yẹ yín báyìí. Kò sí tó bá fògùn sóúnjẹ àbí inú ọtí fún yín, tó bá jẹ́ ìgò ni ó máa fọ́ ni, tó bá jẹ́ abọ́ onírin ni ó máa dànù ni, àbí kọ́wọ́ yín máa gbọ̀n bí mo ṣe sọwọ́ yìí, kọ́wọ́ yín máa gbọ̀n. Tẹ́ bá ti rí bẹ́ẹ̀, ẹ ti mọ̀ pé eléyìí pé nǹkan burúkú ni. Ẹ jẹ́ ká ṣọ́ra o, Olódùmarè á máa ṣọ́ gbogbo wa o. Ẹ bá mi share, kẹ́ like, kẹ́ dẹ̀ repost. Olódùmarè á jẹ́ kó jẹ́ fún yín. Ire o. Iṣẹ́ ẹ ti gbọ́ ṣe anti-poison yẹn, kò tún wá dúró síbẹ̀. Ìtọ́jú ọ̀fà, ẹni tó bá tafà fún gbà tọ́yìn ṣàkátó fún, ìtọ́jú náà wà ń bẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ síwájú. Ewé gégémù
òun lèwe tá à ń wò yẹn. Ní bá ti rí èso ẹ̀ yẹn gan, ní bá ti rí èso yẹn, ẹ ti mọ̀ pé ewé gbégémù ni. So ewé yẹn la need. Jẹ́ ká já ewé yẹn. Tá bá ti já, àwa wọ́n dídí atare kan ṣan, àá fi sínú ẹ̀. Ẹ jẹ́ ká wá jó. Tá a bá ti wá jó tán, ẹni tí ọfà wà lára fún tó ti pẹ́, ẹni kí wọ́n máa fi mu ẹ̀kọ tàbí kẹ́niyẹn máa la pẹ̀lú epo. Ó dájú ṣùgbọ́n Ọlọ́run bá mi dájú jùlọ. Please share the video for us to benefit o. ṣé ẹ mọ̀ yìí pé àǹfààní eku òun náà ni àǹfààní ẹyẹ tó ṣe bí òwe. Àǹfààní eku òun làǹfààní ẹyẹ. Bá a ṣe ń gbọ́ wọn fídíò yìí, bá a ṣe ń wo wọn fídíò yìí, ẹ ṣe jẹ́ ká máa fi ránṣẹ́ sí ẹlòmíì. Eléyìí tó bá wúlò fún wọn bẹ́ẹ̀ ìwọ ṣe. Àwọn tó kù àwọn náà àtúrì tó máa wúlò fún wọn bẹ́ẹ̀. Ẹ wo irú iṣẹ́ ọfà yìí kò ṣe máa ní nílé, kò ṣe máa ní lọ́wọ́. Irú iṣẹ́ antipoison yẹn kò yẹ ká máa ní nítorí pé nǹkan tó ṣe pàtàkì jùlọ ni. Àwọn èèyàn ń bínú èèyàn. Ìwọ máa wò pé àmì ìbínú ẹnìkan, àwọn tó ń bínú ẹ pọ̀. Tó bá rí jẹ ọ̀ràn, bí ò rí jẹ wàhálà, ó ṣe wá tọ́jú ara rẹ. Ṣé àmọ́ pé mo máa ń sọ ní gbogbo ìgbà pé ẹ̀sìn ló ń ba ayé jẹ́ lọ, ẹ̀sìn ló ń ba tiwa jẹ́ lọ, ẹ̀sìn ló ń fa gbogbo ẹ̀. Bíbélì sọ pé Ọlọ́run sọ pé gbogbo nǹkan tí mo dá dáradára ni. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ewé àtẹ̀gbò tọ́lọ́run dá, kí ló dé táwa náà lè máa fi ṣe ara wa ní àǹfààní. Lágbára Ọlọ́run apá ayé kò ní ká wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí nǹkan ọmọkùnrin tó ń súnkì. àwọn ọkùnrin ti fẹ́ gbọ́ bẹ́ẹ̀. Ẹ bẹ́ẹ̀ ni nǹkan ọmọkùnrin tó ń súnkì tó kéré tọ́jú ẹ mọ nǹkan ọmọkùnrin tó yẹ kó tó yìí kó wá lọ rí báyìí. Ó máa ń jẹ́ bànújẹ́ fọkùnrin mi ń gbà mí. Nǹkan ọmọkùnrin tọ̀dọ̀ mi pápápá lórí tí mo sì fi ń ṣiṣẹ́ ìrànṣẹ́. Ọlọ́run ò ní jẹ́ kí iṣẹ́ ìrànṣẹ́ wa kó bàjẹ́. Nǹkan ọmọkùnrin tó ń súnkì jọjú orí rẹ lọ, ó lè má wúlò fún wọn. Ìwọ fi ránṣẹ́ sẹ́lẹ̀ omi. Nǹkan tẹ́lẹ̀ omi tó ń bò mọ́ abẹ́ aṣọ ó pọ̀. Gbọ́ nǹkan tẹ́lẹ̀ kan sọ ni, ó ní aṣọ ló ń bò ó, ohun tá a gbé sábẹ́ ní agbára. Aṣọ ló ń bò mú wa lọ́ra. Lágbára Ọlọ́run bá a ní gbóhùn burúkú sábẹ́ aṣọ. Ẹ jẹ́ ká gbọ́ iṣẹ́ nǹkan ọmọkùnrin tó ń súnkì, iṣẹ́ rẹ̀. Kàbá sọ̀rọ̀ nípa okó kọ́ súnkì bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti sáré títí pé ń mọ okó ṣe hùn okó mi tóbi ju bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ ń mọ rí ṣe okó mi ọlé ọ̀súnkì bẹ́ẹ̀ ni nǹkan ṣẹlẹ̀ ni pé àìmọye ọ̀nà kò jẹ́ pé oríṣiríṣi ohun ni máa ń jẹ́ kó èèyàn súnkì. ǹjẹ́ mi dárúkọ bíi mélòó kan kó máa mú kó èèyàn kó máa mú súnkì bẹ́ẹ̀ ni ẹ̀kíní òun ni wípé kọ́ni bá bọ́pìnrin lájọṣepọ̀ pẹ̀lú menstruation lára ó máa ń jẹ́ kó èèyàn súnkì. Kó èèyàn bá bọ́pìnrin lọ́yìn kọ́ ní infection ó máa ń jẹ́ kó èèyàn súnkì, tàbí èèyàn náà ní infection fúnra rẹ̀ ó máa ń jẹ́ kó èèyàn súnkì. Ẹ̀kẹta ni pé nǹkan ní jẹ́ náà times bóyá ṣúgà ju ti pọ̀ jù ó máa ń jẹ́ kó èèyàn súnkì. Bẹ́ẹ̀ ni àwọn ohun bí àrìn ní máa ń jẹ́ kí okó èèyàn kẹ́ súnkì. Bẹ́ẹ̀ ni so now mo fẹ́ fún ẹ ní solution kó jẹ́ pé kí kòkó nìkan jáde dáadáa kó jẹ́ pé kì í ní gáàdùn pé ìbílẹ̀ ohun ṣe lọ mú sílẹ̀ mo ti mú ṣẹ̀rẹ̀ sílẹ̀ bọ̀tí ráyè ká sí bọ̀tí mo tún fẹ́ mú sílẹ̀ padà again torí pé ráyè complain pé bí mo ṣe mí ṣé mo lu bàrà ni ṣé mo lu oògùn ni no bẹ́ẹ̀ ni kí mọ̀kẹ́ bá mi wá wonderful cola kọ́pọ̀ dáadáa ọyọ̀ kúnnú bí nǹkan pé inú ẹ̀ṣà tó bí sí 2.5 litre ọ̀kẹ́ tó bẹ́ẹ̀ bí 1 litre náà ti wà òkè ọ̀kẹ́ table water ni ìwọ̀n wonderful cola kẹ́ kúnnú kẹfẹ́ dáàbò table water bẹ́ẹ̀ ni ẹ bá mi wá orógbó bí 8 sí orógbó bí 5 or 6 or 8 ẹ bá mi wá sí bẹ́ẹ̀ ni ìyá gé wonderful cola ní kékèké ní gé sí méjì ní kó sínú ike 1 litre ni ìyá gé orógbó ní sí méjì náà kí n kó sínú ike 1 litre ṣe é ti gbọ́ mi bẹ́ẹ̀ ni so kí bá ti kó sínú ike 1 litre bẹ́ẹ̀ ni kí mo kàn ṣe ìdá 7 up lékẹ́kún kó bá dá 7 up lékẹ́kún bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ni kó jẹ́ tó 24 hours ọjọ́ kejì lọ́rọ̀ kùtù kí ọ̀rẹ́ ni am gáàsì kan lọ́rọ̀ kí am gáàsì kan lálẹ́ kí am gáàsì kan lọ́sàn-án àtàlẹ́ so jẹ́ mẹ́ta bẹ́ẹ̀ ni èèyàn rí gbà kó á fi mú bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta péré okó rẹ̀ náà jáde nínú àkọ́ àgbéná dání ọ̀dẹ̀ strong ọ̀dẹ̀ ní erection gidi ní ọ̀rọ̀ kùtù kó bá jí àdẹ̀ òṣèré dáadáa àdẹ̀ pẹ́ lórí obìnrin bẹ́ẹ̀ ni ó ṣe kókó súnkì gidi mọ́ fún ẹni ìmọ̀ ojú tẹ́ńbẹ́lú rẹ o ìntráì rẹ o dẹ́wọ̀n níbí ìyá òkèrè gbogbo ọ̀nà kòkó rẹ ti sáwọlé pátápátá la jáde ọ̀dẹ̀ àtúnṣe bọ́mọkùnrin kọjá bàbá 80 years gan dán o okó bàbá jáde bẹ́ẹ̀ ni. nǹkan ọmọkùnrin tó ń súnkì òun lẹ gbọ́ yẹn ẹ jẹ́ ká wá gbọ́ ká lọ síwájú sí i ká gbọ́ tá a ṣe lè ṣe ọṣẹ ìṣẹ́gun ẹ jẹ́ ká ṣe é sọ́wọ́ tá a lè máa wẹ̀ lọ́jọ́ Tuesday tá a lè máa wẹ̀ lọ́jọ́ Thursday
tá a lè máa wẹ̀ ní ọjọ́ sátidé. Ọṣẹ ìṣẹ́gun tó dájú, ẹ jẹ́ ká ṣe sọ́wọ́ ẹ gbọ́ṣẹ́ yẹn síwájú sí i. ọṣẹ ìṣẹ́gun kan mo fẹ́ fi hàn yín o. ọṣẹ ìṣẹ́gun ni ọṣẹ tíyàn máa fi ń bọ́ lọ́wọ́ ayé. ayé ò ní mú a o. kí lo nílò tó máa fi ṣiṣẹ́ kékeré tí mo fẹ́ fi hàn? ohun tó o nílò náà rèé. o nílò ewé yìí. ewé yìí ni Yorùbá máa ń pè léwé ẹgẹ́lẹ́. bí àwọn aṣàlàyé ẹ̀ lọ́nà yìí, ẹgẹ́lẹ́ méjì ló wà. ẹgẹ́lẹ́ funfun wà, ẹgẹ́lẹ́ dúdú wà. ewé ẹgẹ́lẹ́ yìí làwọn kan náà máa ń pè léwé mọ́fọ̀ọ́kan ọmọ mi. ṣé wàá rẹ́gẹ́lẹ́ funfun? òun ló wà lójú mu tó ń wò yìí, lójú mú àwòrán rẹ yẹn. ẹgẹ́lẹ́ funfun yìí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. sórí ewé ẹgẹ́lẹ́ funfun wàá wá èèpo atare tá a ti yọ ọmọ inú ẹ̀ kúrò. pòlòfó atare yẹn wàá wá odidi pòlòfó atare kan fẹ́ nìkan ṣoṣo. wàá wá èèpo ọ̀bọ̀ díẹ̀ wàá fi sí. sórí atare tó ṣe yìí, ṣòmọ̀ pátárì kan ní pàdé atare kan ní. n tó túmọ̀ sí ni pé ọṣẹ tó o bá fi pò, ẹyọ ẹnìkan ló lè lò ó, orí méjì ò lè bọ́ ọ lò ó. bí wọ́n bá fẹ́ fọ́mọ ọ̀hún sì tọmọ lọ́tọ̀. bí wọ́n bá fẹ́ fáya tàbí fẹ́ fọ́kọ rẹ ọ̀hún sì tiẹ̀ lọ́tọ̀. bí wọ́n bá fẹ́ fún ìyá tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò ọ̀hún sì ti kálukú lọ́tọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ń lọ̀rọ̀ rìn, ń lọ̀rọ̀ tá à ń sọ yìí. ìwọ gún mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́ gun kókó náà dáadáa. tó bá ti gun tó bá ti kúnná, wá pò mọ́ṣẹ. ìwọ pò mọ́ṣẹ. oníṣẹ́ ni lọ́ṣẹ, ọṣẹ tó bá wọ̀ ni ọ pò mọ́. ṣùgbọ́n mọ́ṣẹ mẹ́ta lèmi mọ̀ tó ní lò jù. ọ̀nì lọ́ṣẹ dúdú, ọ̀nì lọ́ṣẹ funfun tí wọ́n ń pè lọ́ṣẹ mọ́làáfó, ọṣẹ ìbílẹ̀ ni. ọ̀nì lọ́ṣẹ tí wọ́n ń pè lọ́ṣẹ Ghana. tó bá wá wù ọ́ tó lọ fẹ́ lọ́ṣẹ míì náà, ọ̀nì gbìyànjú ẹ̀ wò sọ̀rọ̀ pé gbìyànjú láyé gbà. àwọn tó sáfìmọ̀ ilẹ̀ náà gbìyànjú náà ni. Ọlọ́run ló mọ bí wọ́n ti rí. Yorùbá ìbá rẹ o. ìwọ bá ti gún mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀, ó bá parí. ìwọ ọmọ fọṣẹ ìwẹ̀ ní làrìlàrì. ẹnìkan tó wá ní kíní ń jẹ́ làrìlàrì ẹ̀ẹ̀kọ̀ọ̀kan, bóyá bí ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀ tàbí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ó ti tó. ọṣẹ yìí sọṣẹ tí wọ́n ń wẹ̀ lójoojúmọ́, ẹlòmíràn ló ń wẹ̀ láàárọ̀, ń wẹ̀ lọ́sàn-án. mọ̀ wẹ́ bẹ́ẹ̀ o. ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta ó pọ̀ tán yányán, ó ti tó lọ́sẹ̀. ìwọ ọmọ fọṣẹ ìwẹ̀. gbogbo tí ń jẹ́ tọ́lọ́run apá ayé ò ní ká o. ìmọ̀ ọ̀tá ò ní jọ lórí rẹ̀. ṣé ẹ ti gbọ́ iṣẹ́ ọṣẹ ìṣẹ́gun tó ní agbára gan-an? lágbára ọlọ́run á ṣẹ́gun fún wa o. ogun ọ̀tá ilé, ogun ọ̀tá òde, ọlọ́run á ṣe fún wa. ẹ jẹ́ ká gbọ́ iṣẹ́ ìtúwọ́ àwọn àgbà. ìtúwọ́ àwọn àgbà tẹ́ mọ̀, àwọn èèyàn máa ní kí ni ìtúwọ́. ẹlòmíràn tẹ́ pé tọ́wọ́ àgbà bá wà lára rẹ̀, kò sí nǹkan tó máa dáwọ́lé tó máa yọrí sí rere. béèyàn bá promise ẹ̀, ẹni tó promise ẹ̀ máa àárí wàhálà. nítorí pé bó bá ti kù bí ìṣẹ́jú kan kó gbó nǹkan tó fẹ́ fi ṣe oore yẹn fún wàhálà máa dé débi pé kò ní lè rí oore yẹn ṣe. ó máa affect ẹni tó fẹ́ ṣe lóore, ó máa affect ẹni tó fẹ́ ṣe lóore. ẹ gbọ́ iṣẹ́ ìtúwọ́ àwọn àgbà yìí kí gbó lè jẹ́ àǹfààní fún gbogbo wa. eléyìí ni iṣẹ́ ìtúwọ́ àwọn àgbà. ìtúwọ́ àwọn àgbà tí àwọn àgbà fi tú ọwọ́ lára ènìyàn. iṣẹ́ tó confirm ni. gbogbo ọ tí o bá fẹ́ kí iṣẹ́ yìí ó jẹ́ fún ẹ, gbìyànjú kí o follow page mi yìí, kí o sì bá mi share rẹ̀ káàkiri, kí iṣẹ́ yìí ó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. bí wọ́n náà ṣe ń wò pé àwọn iṣẹ́ tá à ń filẹ̀ yìí àǹfààní ni fún ẹ, ìwọ náà fi ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí o lè jẹ́ àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. torí pé iṣẹ́ yìí iṣẹ́ ìwòsàn ni, tí ènìyàn fi bọ́ kúrò lọ́wọ́ ewu àwọn àgbà, tí àwọn àgbà ó sì tú ọwọ́ ní ara ènìyàn. kí ni nǹkan tí a wà fún iṣẹ́ yìí fún àwa tí a bá fẹ́ ṣe? bá mi wá egbò akọgùn, egbò akọgùn bá mi wá. kí o wá bá mi wá èso àǹbèrè. tí o bá ti dọ́dọ̀ àwọn eléwé ọmọ, wàá rí egbò akọgùn. kí o sì wá èso àǹbèrè, kí o sì ra èèpo ọ̀bọ̀. wá bá mi gún kí ó kúnná dáadáa, wá bá mi gún papọ̀ mọ́ ọṣẹ dúdú. lẹ́yìn tí a bá gún papọ̀ mọ́ ọṣẹ dúdú tán, ẹ jẹ́ kí a kó sínú ike funfun kan tàbí kí a kó sínú gbá ọlọ́mọrí, kò síbi tí a ò lè kó sí. ẹ wá jẹ́ kí a máa fi ọṣẹ yìí wẹ̀ lálaalẹ́ bí a bá ṣetán láti sùn tí a ò ní jáde síta mọ́. a ó máa fi wẹ̀ pẹ̀lú omi gbígbóná, la ó máa fi wẹ̀
ṣùgbọ́n ọṣẹ yìí tí a bá máa wẹ ọṣẹ yìí ọjọ́ kẹta la ó máa wẹ ọṣẹ yìí, tested and confirmed ni, ìtúwọ̀ àwọn àgbà tó confirmed ni. ẹ jẹ́ ká máa ṣe sọ́wọ́ ká má fi dágun lágbọ́ ọlọ́run ọba, ọlọ́run á jẹ́ kó wọn àgbà kó túwọ́ lọ́rọ̀ wa. ìtò wá gbẹ̀yìn nínú rẹ̀ tí mo fẹ́ filẹ̀ lónìí òun ni oògùn ìsọ̀yè ọmọdé àti àgbàlagbà. kí ni mo pè é? oògùn ìsọ̀yè ọmọdé àti àgbàlagbà. ẹ jẹ́ ká gbọ́. eléyìí ni ìsọ̀yè fún ọmọ kékeré àti àgbàlagbà. bó la ṣe ṣe bó la ṣe lò lọ́dọ̀ bá mi wá rúlá tí ń bẹ lójú òòrùn yìí. tí ń bẹ lójú òòrùn náà ń pè ní rúlá. ilá tí ọmọ ń jẹ yẹn, ọkọ̀rọ̀ tó ọmọ ń jẹ tí wọn bá ti gbẹ òun ni wọ́n ń pè ní rúlá. olùwọ́n wò lójú òòrùn ni lọ́dọ̀ wẹ̀ ọ̀kan báwọn bá ti rẹ̀ ọ̀kan. nítorí wá sí kejì náà nìkan lè wá àtàrí ọ̀kan sí méjèèjì yẹn kọ́ wá jóná papọ̀. tó bá ti jóná lọ kó kúnná àbí kó jó àbí kó sún kankan náà ni. tó bá ti kúnná ó ti di páúdà nù. tó bá ti wá di páúdà ẹ̀mẹ́ta náà ló lò àbí kò lò lẹ́ẹ̀méje. ọ̀ lè wá ẹ̀kọ white tí wọ́n máa ń tà ní ọ̀lọ́ lè wá. ẹ̀kọ white olùlọ ọ̀kan lẹ́ẹ̀méje olùlọ lẹ́ẹ̀mẹ́ta. ó wá bu ẹ̀kọ yẹn ó gbé ogun yẹn ó bù sí. so ó lò bẹ́ẹ̀ ní ẹ̀mẹ́ta àbí kò lò bẹ́ẹ̀ ní ẹ̀méje. pẹ̀lú ògbọ́n tó bá rí lò bẹ́ẹ̀ ó rí yàtọ̀. àgbàlagbà lè lò, ọmọ èké lè lò. kò ń pọ̀ kó dùn ṣókí lọ́bẹ̀ oge. ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà ni ẹ ti ń gbọ́ ní àtàárọ̀. a mú àwọn nǹkan tó lè ṣe àǹfààní wá fún wa gẹ́gẹ́ bí ìwòsàn ara wa. ẹ jẹ́ ká máa ṣe. ó lè má wúlò fún ẹ ìwọ ṣe pín fọ́nrán yìí nítorí pé ó lè wúlò fún ẹlòmíì. kọ́pì líǹkì ẹ̀ yẹn lọ kọ́pì ẹ̀ sí status ẹ̀ lọ kọ́pì ẹ̀ sí broadcasting channel ẹ̀ lórí WhatsApp. tí ó bá wúlò fún ẹ ó lè wúlò fún ẹlòmíì. ẹ bá wa comment, ẹ bá wa like lágbára ọlọ́run ọba. wàhálà àti ìdààmú kò ní wà ní àgọ́ ara wa o. tábàdà rí ẹlòmíì tó jẹ́ pé nǹkan míì ó ń ṣe ní àgọ́ ara, ẹ pe nọ́mbà wa. ẹ tẹ́ bá pe nọ́mbà wa ní ẹ̀rín lórí fọ́nrán yẹn nísàlẹ̀. tẹ́ bá pe nọ́mbà wa ìtábàmọ̀ á sọ fún yín lọ́fẹ̀ẹ́. eléyìí tó bá jẹ́ pé ẹ máa fi nǹkan lẹ̀ ká tó sọ fún yín, á sọ fún yín torí pé àwọn bàbá ti wá fi oògùn àrùn kògbóògùn lẹ̀ fún wa láti máa ṣe fún yàn tó dẹ̀ dájú. tọ́wọ́n bàbá wa ṣe fún ẹni bíi 4 kí wọ́n tó jáde láyé tí àwọn ẹni yẹn tí wọ́n ti padà ní dọ́là tó tẹ̀sí wà láyé. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Èdè ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo. ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.